Káàbọ̀ sílé iṣẹ́ wa. Mo kí yín nílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, etí tẹ́ ẹ máa fi ń gbọ́ wa máa nídìí. Bákan náà ojú tẹ́ ẹ fi ń rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà. Gbogbo ọmọ Yorùbá ṣe rí ọ̀rọ̀ Yorùbá lẹ́sọ̀ ó dàbí wípé ibi tí téèyàn bá wà in a wrong direction ó máa ń pẹ́ àti tètè dìde onítọ̀hún ó máa ń pẹ́. Òun lọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá nation yìí. Nítorí pé wrong direction tá a wà bí kò ṣe wrong under Nàìjíríà tá a wà òun ló ń jẹ́ ká wà lábẹ́ ẹrú. Nítorí pé a ò dágbà òmìnira wa nítorí orílẹ̀-èdè wa ò ṣe orílẹ̀-èdè tó ń wà lábẹ́ èèyàn. Orílẹ̀-èdè wa ò ṣe orílẹ̀-èdè tó wà lábẹ́ orílẹ̀-èdè kankan. Orílẹ̀-èdè tọ́lọ́run ti ordain ni pé ó máa dá dúró. Bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè tẹ́pọ̀ Ọlọ́run ti ordain pé ó máa dá dúró. Torí tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni mo mọ̀ pé ó ní ìmùlẹ̀ tó jẹ́ pé ó ń bẹ láàrin bàbá Tinubu àti àwọn Fúlàní tó fi jẹ́ wípé bàbá Tinubu tún fi ń gbé wa lọ sí oko ẹrú kọ̀rọ̀kọ̀ sí kíni kí wọ́n pín orílẹ̀-èdè. Bẹ́ẹ̀ ni o ṣe mọ̀ pé àwọn wòlíì àgbáyé ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ rí wípé ipa ọ̀nà ìparun tá a wà òun ló sọ wá doko ẹrú. Tó túmọ̀ sí wípé wrong direction tá a wà òun ló mú wa jẹ̀yà ló mú wa sìn lábẹ́ Nàìjíríà. Fún ìdí èyí ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká sowọ́pọ̀ kí mọ̀ wá jẹ́ ọ̀kan ká lè gba àwọn ènìyàn wa là ká lè gbára wa pàápàá là nínú oko ẹrú. Bẹ́ẹ̀ ni ká lè gbára wa là nínú oko ẹrú èyí tá a há sí. Nítorí mo mọ̀ pé tí ìmọ̀ wa bá ṣọ̀kan ipa ò ní lè ká wa mọ́. Bẹ́ẹ̀ ni tí ìmọ̀ wa bá ṣọ̀kan fáńfàní ìwọ tó bá mọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo wípé olóyè Ìgbòho ṣà kò tẹ́rú tó ń wọlé Nàìjíríà mọ́ kò lè dúró sílé mọ́ wọ́n ti lé e pa kò tẹ́rú bẹ́ẹ̀ irọ́ ni. Fáńfàní ìwọ tó bá mọ̀ ẹ wo ẹ kúrò dídò Adó Èkìtì bàbá sì wá sádó Èkìtì bẹ́ẹ̀ ni olóyè Ìgbòho ṣà fún àǹfààní ìwọ tó bá ti rò pé ọmọ Adéyẹmọ ò lè wá mọ́. Tọ́pọ̀lọpọ̀ ń sọ tí ìjọba Nàìjíríà bá gbámú ikú ni fún irọ́ ní àyín ẹja kúrò dídò erémọdé lásán ni ẹ mú ẹ kì í ẹran bí ọ̀rẹ́ kọ́. Bẹ́ẹ̀ ni ọmọ Adéyẹmọ sì wá sádó Èkìtì láti fi lè jẹ́ kí àwọn ènìyàn gan mọ̀ pé ẹ wá mo wà lẹ́yìn yín digbí. Ṣùgbọ́n ẹ jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ ká lè gba òmìnira wa. Ẹ jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ ká lè tura wa lẹ̀ nínú ìdè. Ẹ wá wò ó àwọn ẹni bí àwọn ìkà ènìyàn wọ́n wá fẹ́ lo privilege àti opportunity wípé ọmọ Adéyẹmọ àti bàbá wa Professor Banji Akíntóyè wípé wọ́n wá sórílẹ̀-èdè wọ́n wá sí Èkìtì. Ǹjẹ́ ẹ mọ̀ pé wọ́n launch attack débi wípé Ọlọ́run ló kó bàbá yọ. Wọ́n mọ̀ pé Yorùbá tó ní bá a ṣe gbọ́nú bẹ́ẹ̀ náà la gbọ́ lóde tá a ṣe gbọ́nú la gbọ́n lóde. Wọ́n ti lérò wípé bóyá bàbá máa wá sílé ni ṣùgbọ́n gbogbo ìgbà gbogbo àkókò tí bàbá lò pẹ̀lú ọmọ Adéyẹmọ ládó Èkìtì bàbá ò fẹsẹ̀ tẹ̀ wọ́n lọ ká bàbá mọ́lé bẹ́ẹ̀ láì mọ̀ pé wọn ò ní bá wọn lé. Ibi tí Ọlọ́run ti kó bàbá yọ nìyẹn o. Síbẹ̀ ibi tí Ọlọ́run ti kó bàbá yọ nìyẹn o. Wọ́n mọ̀ pé ẹni Ọlọ́run ò pa kò sí ní tẹ́ lè ṣe sí abá lásán lẹ́ẹ̀ máa dà. So kẹ́ lè mọ̀ wípé Ọlọ́run wà lẹ́yìn wọn. Torí gbogbo ọ̀nà gbogbo ipá táwọn ará bí ń gbà láti rí pé àwọn pa àwọn bàbá wa láti rí pé àwọn mú wọn. Ṣùgbọ́n ọpẹ́lọpẹ́ pé Ọlọ́run ò fún wọn láyọ̀yọ̀ ọlọ́pẹ́lọpẹ́ Ọlọ́run ò fún wọn ṣe ni tí kì í bá ṣe bẹ́ẹ̀ àbá máa wí ìkọ́lá àbá máa sọ. Ṣùgbọ́n ẹ̀yin ìyá mi bàbá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ṣẹ́ríìdì tá a fi ń pariwo pé ẹ jẹ́ ká bọ́ ṣẹ́ríìdì tá a fi ń pariwo pé ẹ jẹ́ kó ní kálukú wa lọ lọ́tọ̀ọ̀tọ̀ nítorí pé àìsàn mẹ́ran kíkọ́ kọ̀ọ̀kan pa ẹ fún wa lómìnira wa. Ẹ wo ẹja ká tẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹja gbọ́n tí àwọn èèyàn sọ. Yorùbá nation ni no retreat no surrender òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún.
bẹ́ẹ̀ ni Yorùbá nation is the only way, yes, no going back. Bẹ́ẹ̀ ni Yorùbá nation náà ni o, no going back. Yorùbá nation òun nìkan la fẹ́. Bẹ́ẹ̀ ni Yorùbá nation ló lè ṣe é, no retreat, no going back. Bẹ́ẹ̀ ni Yorùbá nation ló lè ṣe é. Ọlọ́run máa kó wa dé ilẹ̀ ìlérí o. Bẹ́ẹ̀ ni bá kí bàbá wa Professor Banji Akintoye àti Májàsọ́lá Ìgbòho Òòṣà. Bẹ́ẹ̀ ni Yorùbá nation náà ni no retreat, no surrender. Bẹ́ẹ̀ ni a kí yín o, Ọlọ́run á máa fokun kún okun àti òye kún òye yín. Bàbá, ikú kan ò ní yín pa. Yorùbá nation ló lè ṣe é. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ wo olóyè Sunday Ìgbòho Òòṣà, ó ti dà pátápàrà tẹ́dà alààyè kan tí kò lè fọwọ́ bà. Bẹ́ẹ̀ ni ó ti dà pátápàrà tẹ́dà alààyè kan ò lè fọwọ́ bà. Ẹni Ọlọ́run ò sì pa ni kò sẹ́ni tó lè pa á. Ẹ jọ̀ọ́, kí ni àwọn àgbà ilẹ̀ wa ń ṣe lórí ọ̀rọ̀ olóyè Sunday Ìgbòho Òòṣà láti free ẹ̀? Ṣé wọn ò ṣe kankan ni? Àbí bẹ́ẹ̀ ni gbogbo wọn ṣe káwọ́rọ̀ tí wọ́n ń wò, tí wọn ò lè sọ fún bàbá Tinubu wípé kí ó gba òmìnira fún ọmọ Adéyẹmọ tàbí kó gba òmìnira ara rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá? Bẹ́ẹ̀ ni kó gbà, kó fún láyè kó jẹ́ kó free nílùú ẹ̀. Àbí ká sọ pé inú wọn ò dùn bí, ṣé ká sọ pé inú wọn ń dùn ni bí àwọn Fúlàní ṣe ń ṣe àwa ọmọ Yorùbá? Ṣé ká sọ pé inú àwọn ará bí ń dùn bí àwọn Fúlàní ṣe ń ṣe àwa ọmọ Yorùbá? Ṣé inú wọn ń dùn ni? Nítorí wípé wọn ò sọ nǹkan kan sí dépò pé wọ́n fẹ́ dún lé lórí. Ẹ wo ẹ̀yin ìyá mi, bàbá mi, Yorùbá nation ló lè ṣe. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni láṣẹ Èdùà, Yorùbá nation is the only solution. Bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́ o, no retreat, no surrender. Ẹ wo ẹ̀yin ìyá mi, bàbá mi, ẹ bá wa bó oko lọ fà. Bẹ́ẹ̀ ni ẹ bó oko lọ fà. Àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá wọ́n kàn máa ṣe kí ni wọ́n máa ṣe lórí asán. Rádaràda ni wọ́n máa ṣe. Ọlọ́run ò sì ní fún wọn ṣe. Òmìnira pátápátá kúrò nínú ìyà Nàìjíríà òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni òun ló jẹ wá lógún o. Ọlọ́run ó fún Yorùbá nation ní òmìnira nírọ̀rùn, á sì mú wa dé ilẹ̀ ìlérí. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ bá mi bó oko lọ fà. La fi ń sọ pé a ó máa bẹ ọ̀ bí ẹni bẹ iṣu, àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀nà. Gbogbo ẹni tó bá láò ní dé, ó máa láò ní dé bá. God bless Yorùbá nation. Ó dàbọ̀.